ọ̀kan pàtàkì lára àwọn gbajúgbajà àti ògúnnágbòǹgbò alágbára àti olóṣèlú ilẹ̀ haúsá tó ti fi ìgbà kan jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú agbègbè àárín gbùngbùn ìpínlẹ̀ Zamfara nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá èèyàn sẹ́nítọ̀ Kabiru Marafa ó mà ti fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress sílẹ̀ báyìí ó ti kéde ìgbọ̀n òṣègbè onígbàálẹ̀ náà mọ́ àti wípé kánikẹ́ni kọ́ má ṣe pé òun àtàwọn ọmọlẹ́yìn òun lọ́mọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC mọ́ tó sì jẹ́ kó di mọ̀ wípé Tinubu ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tóun jíṣẹ́ jìyà fún ó dalẹ̀ àwọn àti pé kò sí èrè iṣẹ́ táwọn ṣe bẹ́ẹ̀ ni ìjọba náà ló tún ti polúkúmuṣu tí kò sí nǹkan rere tó ń wá fáwọn ọmọ Nàìjíríà bí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn olóṣèlú tí wọ́n lẹ́nu tó sì lẹ́sẹ̀ ńlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara ọ̀kan pàtàkì ní Kabiru Marafa tó sì jẹ́ pé ó jẹ́ ọ̀kan pàtàkì àti ọ̀kan gbòógì lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Zamfara ṣáò ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí òun ni sẹ́nitọ̀ Kabiru Marafa inú ṣe ìpàdé òṣèlú ọlọ́jọ́ méjì ìyẹn tó wáyé láàrin ọjọ́ 17 sí ọjọ́ 28 oṣù kẹjọ èyí tí ṣe ọjọ́rú sí ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá ìyẹn Wednesday sí Thursday ọ̀sẹ̀ tó kọjá inú ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn ọmọlẹ́yìn àtàwọn olólùfẹ́ láti jíròrò lórí bí nǹkan ṣe ń lọ lágbo òṣèlú Nàìjíríà àti bí ọjọ́ iwájú wọn yóò ṣe rédíò òṣèlú pàápàá bí àsìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 táwọn olóṣèlú tó ń sáré kirigiri lásìkò yìí bó ṣe ń súnmọ́lé inú ìpàdé tí sẹ́nitọ̀ Kabiru Marafa àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n ṣe lọ́sẹ̀ tó kọjá ìyẹn ìpàdé ọlọ́jọ́ méjì inú wọn ti ṣàgbéyẹ̀wò jíjẹ́ ọmọ ẹgbẹ́ APC wọn tí gbogbo wọn sì panupọ̀ tán fẹnu kò pé wọn ò ṣe dáadáa sáwọn nínú ẹgbẹ́ òṣèlú APC tó báwọn ṣe lérò àti pé káwọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà nínú dára lẹ́yìn tí wọ́n parí ìpàdé yìí tí gbogbo wọn ti fẹnu kò ìní wọn wá fi àtẹ̀jáde síta fún àwọn oníròyìn ìpè Kabiru Marafa ó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC àti lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ọ̀rọ̀ ẹ̀ sẹ́nitọ̀ Kabiru Marafa ní ọ̀dàlẹ̀ ní Tinubu ó ní bóun ṣe jìṣẹ́ jìyà fún tó ó ní ibi ló fi sán fóun ó ní ètò ìwà ọ̀dàlẹ̀ àti ìwà aláìmoore táwọn olóyìnbó ń pè ní use and dump ní Tinubu ṣe fóun ó ní gbogbo ibi tí bò pọ̀ sí jù ní Haúsá èyí òun náà agbègbè North West ó ní kò síbi tí Tinubu ti jáwé olúborí ju ìpínlẹ̀ méjì lọ ó ní ìpínlẹ̀ Zamfara sì jẹ́ ọ̀kan nínú wọn ó làwọn ṣiṣẹ́ kọjá sísọ kó tó lè jáwé olúborí ń bẹ̀ ṣùgbọ́n ó ní nǹkan bí ló fi san fáwọn ó ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ti lu Tinubu mọ́lé ó ní ń ṣe ló fún wọn ní mínísítà dáadáa bíi méjì tó tó fún àwọn ọmọ ìpínlẹ̀ Èkó ní ipò rẹpẹtẹ ó ní Zamfara táwọn ti tiraka tó ti jáwé olúborí pẹ̀lú bí wọ́n ṣe gbá tiẹ̀ ó ní kò ṣe nǹkan kan fáwọn bákan náà ló ní gbogbo àwọn ètò tó fi ń ṣèjọba ẹ̀ ó ní gbogbo ẹ̀ ní ó tún ti polúkúmuṣu nítorí pé ètò ààbò ìpínlẹ̀ Zamfara ó ti burú dé nípa àwọn àgbẹ̀ àwọn ò lè lọ sínú oko tó sì ní báyìí àwọn ti pa lẹ́yìn Tinubu àti pé òun yóò kéde ẹgbẹ́ òṣèlú tuntun tóun yóò lọ láìpẹ́ ṣá o bí àwọn tó mọ̀ nípa òṣèlú ṣe ń sọ pé àdánù ńlá ni eléyìí jẹ́ fún Tinubu nítorí pé Kabiru Marafa náà láwọn èlò tiẹ̀ ni àwọn ọmọlẹ́yìn Tinubu kan sọ pé ọjà òyìnbó mọ̀pọ́nì kò wá ìpè Kabiru Marafa bá lọ ilé òdì Tinubu lọ́wọ́ láti jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027.